Save Your Soul TV. Ku and Fusakun. Hello there, my name is Shay Tunubu, and I'm here to inform you that the first phase of STEP initiative is kicking off right here in the city of Lagos. I am sure you already know about the STEP project, which is a platform where we discover and fuel young tech startups and entrepreneurs in Nigeria. So are you a tech entrepreneur between the ages of 18 to 40 with innovative ideas you can sell to better Nigerian economy? Then this is your chance to enlist in this project, where you and I can meet in person to get mentorship from me and other seasoned experts in the industry. You also get the opportunity to network and meet established businesses in the tech industry, where you can pitch your ideas and get funding for your business worth 5 million naira. Are you excited? Then join us today by following the link on the screen at www.noelafoundation.org. Together we can build our businesses, we can build your businesses, and improve the Nigerian economy. Looking forward to meeting you. Assalamu alaikum, my Muslim brothers and sisters. If you're looking to purchase Islamic medicine such as black seed oil, black seed honey, or black seed capsules, please contact me. I also sell Islamic attires and perfume, so please contact me on 074 808 39910. That's 074 808 39910. Save Your Soul TV. Ku and Fusakun. إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا. أدوك لدولون gbogbo àwọn tọ́lọ̀ bá ní kájọ máa gbọ́ra wa lákòókò yìí Subhanakallahu bil amni wal iman wassalamati wal islam àtìmí àti ọlọ́run jẹ́ àjọ máa bẹ dáadáa. àánú ọlọ́run ní jẹ́ ó fèmí àti ilẹ̀ olóríire o. ọdún súnmọ́ wa àwa náà súnmọ́ ọdún, ọlọ́run jẹ́ ó bèmí àti yín pẹ̀lú ìdùnnú. ìgbéjáde ọ̀rọ̀ mi àárọ̀ yìí ní ìbéèrè mani. ìbéèrè mi yìí kódà ọ̀dọ̀ àwọn ìjọ ajaja náà mo tún dájú ìbéèrè mi yìí kọ, torí pé ọ̀rọ̀ ní bí ọ̀rọ̀ kódà bẹ́ẹ̀ bá wo ohùn mi yìí, ẹni tó bá dóhùn mi mọ̀ ó yẹ kó mọ̀ pé ohùn tí fi ń bá yín sọ̀rọ̀ yìí ń sàárẹ̀. kò sí ní tó bí tó kọjá wípé nínú oúnjẹ tó lọ́wọ́ bá dá ìkan bẹ nínú oúnjẹ yìí òun lọ́ọ̀ ní kí n fẹ́ràn jù. tí mo bá yìí ti lè jẹ́ ìtì máa gbẹ̀yìn náà làdánwò yìí kó ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kódà láti gbà tí mo ti wà ní kékeré jù báyìí lọ náà ni màá wá wádìí ẹ̀ pé èwo nínú oúnjẹ tẹ́ mọ̀ pé tẹ́ bá jẹ́ máa fà dánwò fún yín ẹ̀sìn gbọ́dọ̀ pàtì wàhálà ti ẹnìyẹn o. ẹ̀yin ju ajájá èwo ń tẹ pé kí la gbé kí la jù. èyí tó dá mi lójú ni pé ẹ̀yin ju ajájá náà ni, torí pé ẹnìkan ò ní nímọ̀ nípa ẹ̀sìn tó yanjú kó sì máa ti ń ṣe kó máa ṣépèlé rẹ̀ lérí ọ̀rọ̀ mi ìjẹta ni mo gbọ́rọ̀ jáde. mo wá sọ̀rọ̀ wípé àwọn nàṣàrà àwọn ni Christian, àwọn mọ̀wádìí tí wọ́n gbé wá sí náà Ọlọ́run bá ń dúpẹ́ fún wọn. àwọn tí wọ́n fi nọ́mbà mi sí ìyẹn fáwọn yẹn láǹfààní àti lè ní nọ́mbà mi lọ́wọ́ ìpè sí tí wọ́n sẹ́lera wọn látàárọ̀ àná títí mọ́júmọ́ yìí ní ọkọjá àlà àṣẹ ẹ̀pọ̀ tó bá wọn. bẹ́ẹ̀ sì ni ẹ̀rí ẹ̀sìn wa kò síbi tá a ti mú ẹ̀rí. bàbá bí yín léèrè wípé gbogbo ń tẹ́ ẹ fẹ́ máa jà lélérí yìí wípé wọn láwọn nàṣàrà àwọn ni Christian, kò lè jẹ́ pé àgbọ́yé ti Islam lẹ́ fi ń ṣèrò rí kọ́ dàrú mọ́ yín lọ́wọ́. bẹ́ẹ̀ sì ní tàbá bí yín lè rí pé bó ni mùsùlùmí tí máa mẹ́rì ẹ̀sìn ó ṣeé ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépèlé ra yín ẹlẹ́mọ̀mọ̀ bí téèyàn ti mẹ́rì ẹ̀sìn ẹ̀wọ̀n náà lè ka ẹyin kí ni Paul wí kí ni Barnabas ká sọ ṣé ìyẹn lè yẹn fi mẹ́ ibi tí mùsùlùmí ti mẹ́rì ẹ̀sìn kitabullah wa sunnatu rasulillahi sallallahu alayhi wa sallam wa ijma'ul umma wa asaru sahaba mẹ́rẹ̀ẹ̀rin náà nìyẹn. kí lọ́lọ́wọ́ bá wí
kila gbọ́yé wa nú Al-Qur'ani kila gbọ́yé wa nú sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam kila nabi wí kila ijma àwọn sahaba kila nu wọn kò lé lérí kíni orí pa sahaba kọ̀ọ̀kan sahaba yìí ṣe báyìí wọ́n lò báyìí ibi tí mùsùlùmí ti mẹ́rin nìyẹn kò wá ní jẹ́ pé bẹ́ẹ̀ sì ni tí ẹ bá wò ó lè fẹ́ takò lákẹ́yìn pé wàhálà sí ń ṣe wá pọ̀ lérí àwọn ìjọ ajaja tó báyìí wàhálà tí wọ́n ju gbogbo ará yòókù lọ mọmọ bòmí tó yẹ kí n ti yà sí ó yẹ kí n ti yà sọ́dọ̀ alágbára omi ó yẹ kí n ti yà síbẹ̀ àgbàlagbà ni alágbára omi ó yẹ kálukú ní nǹkan bí oṣù 4 sí 5 sẹ́yìn mo fún bàbá yìí nímọ̀ràn gẹ́gẹ́ bí àgbàlagbà àbí ó ṣeéṣe àkọ́bí bàbá yìí àtèmi ó ṣeéṣe kájọ máa díyan àgbà mo wá fi sòdí wọn bàbá tó bí mi lọ́mọ wípé mọ̀ràn ló yẹ kí n fún bàbá yìí ẹ gbọ́ ẹ sì lò mọ̀ràn tí mo fún yín mo lágbàlagbà ní yín irú yín kọjá kẹ́ ẹ fẹ́ sọ̀rọ̀ kan nípa ẹ̀sìn kẹ́ má lẹ́rìí tó yẹjú ẹ gbọ́ ẹ sì lò kódà nígbà náà bàbá wa kan pè mí láti sọ̀lọ̀ bàbá wa yìí ní Abdulrasheed alágbára omi wọ́n làwọn máa dáadáa àwọn ni wọ́n wú ibẹ̀ o wọ́n ní àwọn ṣẹ̀ṣẹ̀ wọ́n àṣì mi yẹn tán ni wọ́n ní mọ̀nà tí mo fún yìí bọ́lọ̀ ń bá fẹ́ ṣàánú ẹ̀ wọ́n ní kọ́lọ̀ ń jí ọgbọ́ kó lò mo bá yín sàmì jọ́nà wọ́n láwọn máa yín dáadáa wọ́n ní kọ́dọ̀ ẹ̀ nílé epo èmi ò mọ̀ bóyá òdodo ni bóyá rọ́ ni o mo wá ní ẹni tó bá ti rí ṣe nídìí jálà bí débi pé ó nílé epo ó ti kú olówó kékeré irú yín kọjá kẹ́ẹ̀kan sàdédé gbòdodo bẹ́ẹ̀ fẹ́ dára padà díẹ̀ àmọ́ ibi tẹ́ ń jà lọ yìí ẹ̀sìn ní ọgbẹ́yìn ẹ̀ ẹ̀sìn náà ti bẹ̀rẹ̀ báyìí mo fẹ́ fọ̀rọ̀ mi pamọ́ tẹ́lẹ̀ lórí tiyín ni tàwọn alájà yìí tí wọ́n le ju tiyín lọ sẹ́rí ọ̀rọ̀ ẹ bọ ẹni tí nǹkan bá ń sọ pẹ̀lú ẹ̀ lókù gbogbo ń tálágbára omi ń wí ó kílẹ̀ àsìkálukú pálágbára omi òun ẹlẹ́bọ ni òdodo ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn ẹ̀là nẹ́bí sallallahu alaihi wasallam ṣe jálàbí ẹ̀ wá ń fa amára yín lọ́wọ́ ìjálíbù yàdìlíbù jálíbà ìyìn àtàjánásì yín ẹ̀ wá ń sòsì ajánásì yín ní ànẹ́bí gbẹ́ran nígbà tó fẹ́ ṣe jálàbí kọ́ra wọ́n tún fún lóróró tí èdè subhanallah ẹ̀ wò kúfùrù ẹ̀rẹ́ yẹn bá yín sọ̀rọ̀ ní gbogbo àwọn ọmọ yín tó yẹ kí wọ́n tún fún yín mọ̀nà àwọn ń sòsì lórí Facebook wọn láwọn ń ṣe wá sí ebú ni wọ́n máa bú ọ̀rọ̀ mi bọ̀ lórí tí mo fẹ́ kẹ́ ẹ sòsì débì kan kí n tó yìí ń bọ̀ wá ẹ máa bú kálukú ẹ ní kankan tẹ nípalẹ̀ máa fún jẹ́ ebú lọ ẹ̀yin ò ní kẹ́ bàbá yín yìí irú ẹgbẹ́ wọn mélòó lẹ́yìn lórí Facebook tí ń fèsì kálukú náà tí wọ́n jọ jẹ́ tọ́jú rí wọ́n jọ jẹ́ bákan náà mọ tí wọ́n lè wí àìlẹ́rìí tó yẹjú ni kálukú fi káwọ́ bọ̀ sọ wípé ìtukùtù tó ń túbọ̀ wọn lásán látún òyìnbó gbọdọ̀ gbé sẹ́rí Facebook yóò gba èsì kálukú ń sòsì ń kọ̀rọ̀ yàrá ni bàbá yín wá ń sòsì níta gbangba ẹ wá nírònú kẹ́ bá a sọ̀rọ̀ ẹ máa wá bẹ́ẹ̀ bú ẹ wá lébẹ̀lẹ̀ àwọn èèyàn lórúkọ burúkú ọ̀rọ̀ mi ń bọ̀ lérí tiyín níbi agbègbè tálẹ́ ní èpè ibẹ̀ mo ti fẹ́ yalù yín dáadáa ẹ máa sòsì ńsó mò ń bọ̀ àbí ẹ̀sìn bàbá yín àfa wa ẹ̀sà òkè ọlọ́jẹ́ mi wọ́n gùn pẹ̀lú ìdùnnú pẹ̀lú àlàáfíà ara ẹni tó bá mọ tí wọ́n pè lẹ́dọ̀ kíkéwé yóò mọ̀ pé ìmọ̀ràn tí wọ́n fún alágbára omi níjẹta wọ́n tọwọ́ bọ̀ tí ń jẹ́ ìmọ̀ nípa ẹ̀sìn ìgbà tó ọmọ yín kan fèsì lánàá mo ti wò alálẹ̀ àná ni mo wò èébú ló bẹ̀rẹ̀ sí bú àfa wa ẹ̀sà òkè èébú ní ń bù wọ́n wá ń tì yín gbọ̀ngbọ̀n àgbàlagbà mélòó bíi ti yín alágbára omi gbogbo ẹ ti rí sẹ́ńdí jálàbí tó kù ní gẹ́gẹ́ bí mọ̀ràn bẹ́ẹ̀ bá fẹ́ gba mọ̀ràn kẹ́ fi gbogbo ntọ́lọ́run ṣe fún yín tẹ́ ní òní díẹ̀ kẹ́ fi wojú rere ọlọ́run kẹ́ fi ẹ̀yin náà ẹ wá ń ṣeré gélé ẹ wá ń bá ọmọ kéèké tayò ẹ̀yin náà tó ń ta rọ́bà ẹ wá takò mọ́ gigi òkú wa fẹ́ ta ẹ̀sìn ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ń bọ̀ lórí bí yín padà bí yín léèrè pèsè kọ̀tán yín padà bí yín léèrè àgbàlagbà níyẹn kì í sọ ọmọdé mọ́ bẹ́ẹ̀ ni àfa wa bàbá aládìẹ àwọn náà bá yín sọ̀rọ̀ lálẹ́ àná àbílẹ̀yìn lánàá náà ṣe ẹgbọ́n gbogbo táwọn náà wí ọ̀rọ̀ mi ń bọ̀ àmọ́ táwọn alájà yìí tí wọ́n le ju tiyẹn lọ torí pé àwọn ọ̀sọ́ pé ẹ máa so oògùn alágbára omi ẹni Al-Qur'ani ni ẹ lè dé òǹdè ẹ lè lò kígbẹ́ ẹ lè lò òka alágbára omi àwọn alájà yìí àwọn ò ní sọ pé kẹ́ ẹ lò òka kúsanrí àmágbákò tiwọn Islam gẹ́gẹ́ làwọn fẹ́ bì wó ẹ̀yin ìjọ alájà kí wá ń tèmi kí lè pè ẹni tẹ́pẹ̀ tọ́ sí láàrin ara yín gan ẹ wá ń ṣépèlé ra ẹni tẹ́pẹ̀ tọ́ sí ẹ̀ ṣépèlé àfáà yín ìmáàmù yín ọ̀gá yín tó ní kò sí tó burú bí kéèyàn jaja òun ló yẹ ká ẹ ṣépèlé ṣègbó gbé fídíò jáde lánàá tó lọ sọ àgbò tó ti ń ná àgbò léyà òun ló yẹ ká ẹ ṣépèlé pé àfáà wa abatẹnijẹ́ ni ọ́ ìwọ ni a máa jaja ìwọ lè ràgbò ọ̀ ṣe fàájà pilẹ̀ kárí ìwọ wa ń tèmi ń bẹ̀
bẹ́ẹ̀ ni àwa mùsùlùmí àǹfààní tá ní ẹ má jà sí lò aláǹfààní torí pé ìsìláàmù nìkan lẹ̀sìn àlàáfíà òun náà lẹ̀sìn tọ́lọ́run bá lòun wọ́n tẹ́wọ́ gbà gbogbo ohun tó bá kù táwọn míì bá ń ṣe tí wọ́n bá ń pè lẹ́sìn mùsùlùmí láǹfààní àti lè sọ̀rọ̀ lérí ẹ̀ pé òsì lẹ́ ń ṣe ìyẹn ló bí kábàdé bíi pé àwọn nàṣàrà àwọn ni wọ́n ń pè ní Christian torí àǹfààní táwọn mùsùlùmí ní tàfi láǹfààní àti lè sọ̀rọ̀ lórí gbogbo ohun táwọn èèyàn bá tún pè lẹ́sìn ẹ̀wọ̀n Al-Qur'ani a'udhu billahi minash shaitonir rajim آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله ọlọ́run láti nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam ọgbà fẹ́mi ọlọ́run ẹ má gbàgbé pé mo ti sọ tí ń ṣe ohun mi fún yín o ọlọ́run ní anẹ́bí sallallahu alayhi wa sallam ọgbà fẹ́mi ọlọ́run pẹ̀lú gbogbo ohun tí mo sọ kalẹ̀ fún wal mu'minun àtàwọn olùgbàgbọ́ òdodo ìyẹn àwa mùsùlùmí kullun amana billah ọlọ́run ní gbogbo wa náà aláàgbà fọ́lọ́run la fi ń jẹ́ mùsùlùmí àtẹ̀lá anẹ́bí sallallahu alayhi wa sallam wa malaikatihi wa kutubihi wa rusulihi àgbà pé gbogbo àwọn màláíkà àgbà wọn gbọ́ a sì gba gbogbo àwọn tírà tọ́lọ́run bá sọ̀kalẹ̀ gbọ́ àti gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run la nufarriqu bayna ahadin min rusuli bẹ́ẹ̀ ni àyà wọn sọ́tọ̀ nígbàgbọ́ sẹ́nìkan la nu'minu bil ba'li wa nukaffiru bi ba'lin kama fa'ala al yahudu wan nasara nígbàgbọ́ sáwọn kan kákọ́ àwọn kan tì gẹ́gẹ́ báwọn yahudi wọn làwọn gbòjíṣẹ́ kan gbọ́ kàtẹ́pọ́sì náà ni wọ́n ń ṣe àwọn nasara àwọn náà làwọn gbà nábì kan gbọ́ kàtẹ́pọ́sì náà ni wọ́n ń ṣe ọlọ́wọ́n wa qalu sami'na wa ata'na ghufranaka rabbana wa ilaykal masir ọlọ́run gbogbo àwa mùsùlùmí la sọ pé agbọ́tọ̀ ọlọ́run a sì tẹ̀lé a sì ń tọrọ àforíjì níwájú ọlọ́run tó rà gbàgbọ́dọ̀ ọlọ́run là ń padà bọ̀ sẹ́rí la nufariqu bayna ahadin min rusulihi ìyẹn fún wa láǹfààní pé agba gbogbo òjíṣẹ́ ọlọ́run gbọ́ gbogbo àwọn ànábì ọlọ́run ìyẹn fún wa láǹfààní láti lè sọ lórí ẹlòmíì tí bá sọ pé àwọn náà gba ànábì ọlọ́run kan gbọ́ tí bá wá ń sòsì pé ntọ́ ń ṣe yìí kò sínú ẹ̀sìn sẹ́rí ká máa wá sọ̀rọ̀ nípa pé nàṣàrà àwọn ni Christian tábà lọ wo suratu Safa ẹ̀rí pé ànábì wa Isa alayhi salatu wa salam ọlọ́run sọ pé wa iz qala Isa ibn Maryama ya bani Isra'ila inni rasulullahi ilaykum musaddiqan ọlọ́run ẹ̀rántí nígbà ìrẹ́ ànábì ẹ̀rántí láwọn èèyàn létí nígbà tá ànábì wa Isa alayhi salatu wa salam ọmọ Maryam tí ń pe àwọn ọmọ bani Isra'ila àwọn ọmọ Israẹli wípé òjíṣẹ́ ọlọ́run ni mí sí yín lódodo lima bayna yadayya min at-taurati wa mubashiran bi rasulin yati min ba'di ismuhu Ahmad ó ní mo mú wá fún yín láàrin tí ń bẹ láàrin Taurata tọ́lọ̀ fún ànábì wa Musa alayhi salatu wa salam mo gbogbo tí Taurata sọ lódodo tó mú wá nípa ọ̀rọ̀ ẹ̀sìn lèmi náà wá jíṣẹ́ fún yín wa mubashiran bi rasulin yati min ba'di ismuhu Ahmad mo wá tún fún yín nírò pé lẹ́yìn èmi o òjíṣẹ́ Ọlọ́run mi náà tún bọ̀ ìyẹn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam torúkọ rẹ̀ ó máa jẹ́ Ahmad mo fún yín nírò dùnú kalẹ̀ ìyẹn ni wípé ànábì tá ń tẹ̀lé lẹ́ni sallallahu alayhi wa sallam ànábì Isa náà ti kéde ẹ̀ kalẹ̀ kódà Salman Farisi radiyallahu anhu ó ní fatira tó wà láàrin ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sí ànábì Isa pé ńgbà tá ànábì Isa kú láyé kí wọ́n ká ànábì sallallahu alayhi wa sallam kí wọ́n tó bí 600 years níbẹ̀ láàrin wọn 100 ọdún ìyẹn ni pé tá ìbá wọn bá fẹ́ máa ka ìtàn lẹ́ni ipe yín kí ni Paul ká sọ kí ni Barnabas ká sọ àwọn ibi tẹ́tí lọ mú ẹ̀rí ni wípé láàrin 100 ọdún 600 years níbẹ̀ láàrin ànábì wa Isa àti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí ni ò lè ṣẹlẹ̀ ipe yín báyà yín gbogbo òfin tọkọ Paul ló tún kíní kẹkọ kì í ṣe ìngílà mọ́ òsìtẹ́yìn náà ń ṣe ẹbá nú òsìtẹ́yìn náà kọ́lẹ̀ olórí ẹ̀yìn ìjọ ajá ọ̀rọ̀ mi ń bọ̀ lórí yẹn falamma ja'ahum bil bayyinati qalu hadha sirrun mubin ọlọ́run nígbà tá Ànábì sallallahu alaihi wasallam dé pẹ̀lú àlàyé tó kúnná pẹ̀lú ẹ̀rí tó yẹjú gbogbo àwọn tí Ànábì jíṣẹ́ fún gbà náà àwọn ní dánlélé yìí ò ìdá tó fojú hàn ọlọ́run ni wa man yaslamu mimman iftara ala Allahi al-kadhiba wa huwa yud'a ila al-islam ọlọ́run ní àbòsí wo ló tóbi tó kéèyàn dáadáa parọ́ mọ́lọ́run wa huwa yud'a ila al-islam kéèyàn sì máa pè é lẹ́sìn Allahu akbar kéèyàn dáadáa parọ́ mọ́lọ́run kéèyàn máa tútùkùtù kọ́mọlá Ànábì sallallahu alaihi wasallam ní ẹ̀yàwó náà ṣe jálàbí kíló gbogbo tí ń jábúrú ló pín síbi kéèyàn ṣe jálàbí ní tí mo mọ̀ ń pẹ̀ dáadáa ni ẹ̀bọ gbogbo tó àwọn ọba ọ̀fẹ́ lẹ́mọ̀ dánwò bẹ́ẹ̀ lọ́wọ́ ní wallahu la yahdil qawman zalimin ọlọ́lẹ́mi ọlọ́run mi ò ní forí jìn ọlọ́lẹ́mi ọlọ́run ò ní fọ́nà máa lábòsí
sẹ́rí àìnífọ̀nà malábòsí ní ọmọ jẹ́ kálábòsí ọmọ sọnù sí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń tutùkùtù tán wíwúkú lé ní ìmọ̀nà kọ́ ni wọ́n ń wá ìfẹ́ inú ara wọn ni wọ́n ń tẹ̀lé àdéhùn Ọlọ́run wá ní pé wọn ò ní mọ̀nà àbí kí wọ́n máa sọnù sí bẹ́ẹ̀ ni Yahudi àti Nasara hadith kan wà ní Muslim tí Abi Hurairah gbà wá Ànábì sallallahu alaihi wasallam ní walladhi nafsu Muhammadin biyadihi la yasma'u bi ahadun min asili ummati yahudiyyun wala nasraniyyun thumma yamutu wa lam yu'min billadhi ursiltu bihi illa kana min ashabin nar. Ànábì sallallahu alaihi wasallam ní òun fi Ọlọ́run tó ní ẹ̀mí ń búra la yasma'u bi ahadun ẹnìkan ò ní gbọ́ nípa tó ń mú wá òun Ànábì sallallahu alaihi wasallam nínú ìjọ méjèèjì Yahudi àti Nasara summa yamutu wa lam yu'min billadhi ursiltu bihi ento wá kú kò wá gba tó wà Ànábì mú wá gbọ́ kò gba Qur'an gbọ́ kò gba sunna Ànábì sallallahu alaihi wasallam gbọ́ gbogbo ẹni tó bá kú lórí ẹ̀ tin pere ní Yahudi tin pere ní Nasara Ànábì sallallahu alaihi wasallam ní illa kana min ashabin nar àfikẹ́ tó wọ́n jọ mana àjọjá sí pé kò bọ́dọ̀ dàrú mọ́ mùsùlùmí lọ́wọ́ pé Nasara àti Yahudi sọ máa ń ná ni wọ́n àbọ̀ ẹni tó bá kú lórí ìgbàgbọ́ yìí tí ó bá di mùsùlùmí kó gbà fọ́lọ́run kó gbà fún Ànábì sallallahu alaihi wa Ànábì ló máa ná ni Ànábì ló wí o ìyẹn ti jó clear sí wa wípé tá bá ń sọ̀rọ̀ pé àwọn kan ní Nasara bá ti wọlé ó kọ́ tó bá wọlé pera wọn tó mọ̀ tún wá sọ bí ọ̀rọ̀ mi náà mo ní Imam Tabari rahimahullah ní gbogbo ẹni tí bá ti ń ṣàfitì ara rẹ̀ sí pé nta Ànábì Isa ń ṣe ló ń tẹ̀lé Nasara náà lè pè alul kitabi ni wọ́n gbogbo àwọn tó wá ti ń fira wọn tì sí nta Ànábì Musa alayhi salatu wa salam ṣe Yahudi náà lè pè wọn yẹ àwọn Jews bẹ́ẹ̀ ni gbogbo nta ń sọ wọ̀nyí bẹ́ẹ̀ bá wọn wò wípé ìyá kọ̀yẹ́kẹ́ pé wọ́n ní mùsùlùmí kọ̀yẹ́kẹ́ pé wọ́n ní Nasara tó dáwọn Nasara ìwọ̀n olùgbà ẹ̀yin gan ṣé mùsùlùmí lẹ́yìn ni gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépè lera yín ṣé mùsùlùmí lẹ́yìn ju ajájá ni gbogbo nta bẹ́ẹ̀ ni Ọlọ́run walaqad kusibat rusulun min qablika fasabaru ala ma kusibu wa usu atahum nasruna Ọlọ́run ní Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n bá pè ẹnirọ́ tí wọ́n bá jẹ́ ẹnirọ́ Ọlọ́run ní gbogbo àwọn òjíṣẹ́ tí wọ́n ti wá síwájú tiẹ̀ náà wọ́n pè wọ́n nírọ́ sùúrù ni ó ṣe sùúrù làwọn náà ṣe pẹ̀lú irọ́ tí wọ́n pè wọ́n fọwọ́ nira kàn wọ́n atahum nasruna títí tẹ̀mí Ọlọ́run fi gbára ṣe dìde ẹ má bínú o kò sẹ́ni tí rẹ̀ àwọn àgbàlagbà lọ́rẹ̀ só bí owó kó ọrẹ bàálù náà ọjà Ọlọ́run mọ́sà fún bukọ lálàáfíà tó yẹjú kíkálukú wa ó sọ́ra fún tí kò bá bá aláàmú ẹ̀kọ́ náà ní o àmọ́ ìwọ náà wọ́n ní Ọlọ́run ní títí tẹ̀mí Ọlọ́run fi gbánà ṣe dìde ìyẹn ni wípé ànàsí Ọlọ́run àánú Ọlọ́run ń bẹ fẹ́ni tó bá ti dúró lórí òdodo ìmọ̀ wa jẹ́ wípé bóyá wọ́n dá sèrú lẹ́yìn Ànábì wa Ìsá sẹ́yìn náà dàrú lẹ́yìn Ànábì ni sallallahu alaihi wa ẹ má dúró lérí kíni Paul wí kíni Barnabas kan sọ kíni ti yín bí gbogbo wa ló sì wọ́n yẹn ẹ lọ ka tírà àwọn àfà ẹ wo Maqalatul Firaq àwọn tírà wọ̀nyí lẹ́ fi mọ ìpín yẹlẹyẹlẹ Islam kí lè gbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òní báyìí Masaibu Fikriyya ni al-Ashira ẹ lọ ka tírà yìí ọ̀rọ̀ àwọn àfà ni ẹ lọ ka Aqaidu Shia ẹ lọ ka wọn Isna Ashariya bẹ́ẹ̀ ni ẹ lọ ka Shia yìí ẹ lọ ka tírà yìí at-Tariqatu at-Tijaniyya ẹ mọ ìyàtọ̀ wọn ní kí ni ìbáṣepọ̀ tí ń bẹ láà ìgbàgbọ́ tí Tìjàníyà ní àwọn Súfí àtàwọn Ṣíà ìkan náà ni wọ́n o ẹ lọ ka tírà yìí náà min qalbi ila qalbi kéésì àwọn ibi ilẹ̀ ti mọ kí ni ọ̀rọ̀ àwọn Ṣíà nípa Al-Qur'an kí ni ìgbàgbọ́ wọn àwọn mọ̀sọ́lá nánà àbí níjẹta ni mo ní bẹ́ẹ̀ bá mo gbọ́ ìgbàgbọ́ tí wọ́n yá wọn ẹgbẹ́ bá lẹ́lẹ́ bọ́ àwọn Christian pé nítorí pé Jésù ni wọ́n ń bọ wọ́n pọ̀ lọ́wọ́ ní mẹ́ta ìgbàgbọ́ wọn náà nìyẹn lóòótọ́ Ọlọ́run bá bọ́ Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ ń bẹ náà yín mùsùlùmí lónìí táyì náà ń pèrè ayé mùsùlùmí Ọlọ́run kéékèèké tẹ́lómi ní ọjọ́ gọ́ọ̀nù lọ gbogbo àwọn sòyún kò tẹ́lómi àwọn Christian wọ́n ń fi fọ́tò Jésù sígbáyà láníyàn wípé bí bá ń bẹ lára àwọn aburú ní sà wọ́n lè fi sára alé wọ́n lè fi sára mọ́tò nínú ẹ̀yin mùsùlùmí náà lẹ́yìn tẹ́yìn pèrè ayé Súfí lónìí náà ẹlòmí náà lẹ fọ́tò Ṣéwù kan mára níwájú ọkọ̀ yóò tún lẹ̀ mẹ́yìn pé bọ́bá ọ̀tọ̀ làwọn Ṣéwù ńláńláńlá wọ́n tún wá láwọn Ṣéwù kékèké kan ní bàbá onílé mẹ́ẹ̀ẹ́dógún àwọn bàbá kan nílé ìsàlẹ̀ wọ́n ní fọ́tò wọn lọ́tọ̀ọ̀tọ̀ ẹlòmíín lẹ fọ́tò mọ́bi tí ń forí kàn báyìí pé bọ́ọ̀n bá ti ń rí àwọn bàbá yìí lójúmọ́ ìṣòro òun ti pin sẹ́lẹ̀bọ kọ́hún níta nítorí ẹ̀pọ̀ àwọn Kírísítẹ̀ náà lẹ́lẹ́bọ sí ẹlẹ́bọ lẹ́yìn náà àwọn náà wọ́n ń tẹ̀lé Ànábì Ìsá làwọn ń tẹ̀lé bẹ́ẹ̀ ni nínú àwọn ẹni rẹ̀ tí wọ́n ti lọ Malik ibn Migwali ó ní Isa tusamma rajulu bi ghayri al-islam wa sunna fal'ikihu bi ayyi din sit ó
ó ní gbogbo ẹni tí bá ti ń pèpè tí èsè pèpè ìsìláàmù ní ń pè kì í ṣe pèpè súnà ní ń pè kò tẹ̀lé súnà kò tẹ̀lé Al-Qur'ani níbàámu bọ́lọ̀ ti tún nǹkan ẹ̀ lágbọ́yé àwọn sàhábà kò tẹ̀lé súnà Nabi sallallahu alayhi wa sallam ẹ má jẹ́ ń tẹ̀yìn àwọn ẹni rẹ̀ yìí ní gbogbo ibi tó bá wù yín ni ẹ lẹ́ mọ́ ẹ sírò rẹ̀ máwọn ẹlẹ́bọ̀ ẹ sírò rẹ̀ máwọn pé Kristi wọ́n ò yàtọ̀ nínú ẹ̀yin olórí ẹ̀yin ìjọ Ajájá ọ̀rọ̀ mi níbi agbègbè tí mo ti fẹ́ máa bẹ̀rẹ̀ pé talẹ́ ní èpè ibẹ̀ ni mo ti fẹ́ yànnà náà dáadáa olóhùn pépè ẹ̀sìn onáwa kí ni ìyàtọ̀ òun àtàwọn ẹlẹ́bọ̀ onáwa ni ẹ̀tẹ́ ọba yìí ọ ẹja kàlámùtàrà kẹfọ̀ tọrọ ta ti pọ̀ ọ̀tọ̀ òfòwò lọ ní àbíwọ̀ tó ń dà lúrú ìwà dà lúrú ọ̀tá lọ́pọ̀ fáwọn báyìí o báwọn ṣe borí ọ̀tá wo àbíkọ́ yí padà ní sinmi lórí yín tẹ́ẹ̀fì sinmi wíkúwí tẹ́ẹ̀ bá nírò rí kírò rí ẹ fi wọ́n wò náà wípé yín ti ń bẹ lórí yín yìí so gbogbo yín tẹ́sẹ̀ ń dàdúmọ̀ yín lọ́wọ́ yín kìí sáwọn kan ní nàṣàrà àwọn kan kan ẹ lọ katira yìí dáadáa ó ní dáadáa kẹ́ wo masáyìbù fìkìríyà ni ẹ lọ ka dáadáa ẹ mọ kí ni àwọn Yahudi àwọn Christian ẹ wá lọ gọ́gù ẹ mo sì tún fún yín sákì mo ní ẹ gọ́gù ẹ download translator ẹ béèrè nàṣàrà Christian náà wọ́n pè ẹ wá ń ṣépèlé ra yìí kan ti ẹ pè mí wọlé ó ní láti Ṣakí ẹ̀yàrá Ṣakí ẹ̀yàrá Òkè Ògùn àbí Òkè Ògùn náà ni kí olórúkọ òun ní agbára Allahu níbi orúkọ yìí náà mo ti kọ́kọ́ mọ̀ wípé ẹni ẹ̀sìn lélẹ́yìí ókè o lọ́ba lémi kí ló dé tẹ́ èpè táwọn wí yìí ọ̀dà èpè yìí ọ̀dà tọ̀ bọ́dọ̀ mi ò ṣe túláàsì ní kọ́ ọgbọ́n mo sì nítọ̀ sọ lè ṣe fídíò ìkànnà tí a tún pè mí lálẹ́ àná ó ní Kọ́sìm ló ń jẹ́ ìyẹn ti pè mí rí fún nǹkan nípa ìwòsàn ẹni tí mo ti ṣàlàyé fún nípa ó ti pè mí torí fọ́ọ̀sì ẹ̀ ó wà Ọlọ́run sí alhamdulillah àwọn fóònù tiwa náà ń record pé bá ti pè wọlé gbogbo mo á gbóhùn ẹ̀sìn ẹni tó ti pè mí rí mo á rí pòun náà ni ẹ̀ ń pè mí nípa nǹkan ìwòsàn ọ̀rọ̀ ẹ̀sìn wá dàrú mọ́ ọ lọ́wọ́ láì nímọ̀ kankan máa ní sọ lè ṣe fídíò gbogbo èébú tó ń bú èpè tó ń sọ́wọ́n náà lè ṣe fídíò kan ṣàlàyé ní táwọn ẹ̀ṣára fi jẹ́ Christian pẹ̀lú ẹ̀rí inú Al-Qur'ani pẹ̀lú ẹ̀rí inú súnà mi tí ì ṣàlàyé tán pàtó náà mo sì gbé jáde nípa pé ǹjẹ́ a lè fẹ́ni tí kì í ṣe mùsùlùmí ọ̀rọ̀ mi sì ń bọ̀ kí ni asadu àwọn sọ̀hábà rí inú àwọn sọ̀hábà tí mo lè kà tó ju mẹ́rin lọ tí wọ́n fẹ́ Christian wọ́n fẹ́ ẹ̀ṣára bí ibẹ̀ mo ti fẹ́ máa yàn nàná mo sì ní sẹ́ lè ṣe fídíò ẹ wá ní ti Ṣakíhun ó ní iṣẹ́ owó tẹ́ ń ṣe ọ̀rọ̀ ibi agbègbè tálẹ́ ní èpè ibẹ̀ ní ti ya lu ọ́ tó dà níyẹn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn bí ẹ̀ bá ti ń sọ̀rọ̀ sọ́gẹ̀gẹ̀ ẹ̀ ti gbà pé sí owó ní í ṣe ẹ̀yin tẹ́ ń dẹ̀sìn rú tẹ́níkàwé yẹn máa jájá iṣẹ́ kílẹ̀ yín ń ṣe ẹni tó ra iPad fún tí ń wíwí kúwì ó tó wí agbẹ́sìnga àwọn èèyàn ní kí àkọ̀yẹ́ ká pè ọ́ lágbẹ́sìnga mọ́ ká má bò ó kọ ẹ̀jẹ̀ ni ó ṣeéṣe kọ́ padà yí padà ó ṣeéṣe káànú Ọlọ́run má forú ẹ ìwọ́n kàn ń dẹ̀sìn rú láì ní mo challenge yẹn mẹ́sàn ibi tó ti kéwú mo fẹ́ èmi àti wọ́n jọ fẹ́ mú nǹkan lẹ̀ dákọ̀ ibi tó ti kéwú torí gbogbo tó ń wí ká jájá kẹsẹ̀ kí ní kà ibo lọ ti kéwú gan bẹ́ẹ̀ ni àdìsí Ànábì sallallahu alaihi wasallam pa pé àgbọ̀dọ̀ gé kan àdìsí tó pé amúrù làdìsí yẹn gbá wa ọwọ́ àdìsí yẹn àgbọ̀dọ̀ gbá lọ́wọ́ àwọn òwò wo àtàwọn ta ni lórí Facebook àbí láwọn jàmáà rẹ̀ nù mọ́sálásí yẹn àwọn tí wọ́n ń pè mí wọlé tí mo ní kẹ́ ṣe fídíò ẹ má ṣe pé lera yín mọ́ o bẹ́ẹ̀ bá rí pé ìtumọ̀ tẹ́mi fún pé nàṣàrà ọ̀rọ̀ mi èsì tí ì tán ẹni tí bá sì ń kájú pé kí ló dé tí tètè máa gbọ́rọ̀ jáde kọ̀ntínù bí tí mo bá adé máa sọ tiẹ̀ kọ̀ọ̀kan ìṣòro tiẹ̀ nìyẹn o kálukú pẹ̀lú ti ń bá kojú ẹ̀ ibi tá a ti mẹ́rin ẹ̀sìn dé mo ti sọ níbẹ̀rẹ̀ kitabullah wa sunnatu rasulillahi sallallahu alayhi wa sallam wa ijma'ul umma wa asaru sahaba kila Al-Qur'ani wí kí ni súnà wí kila gbé àwọn sahaba máa yin Pọ́ọ̀lù kan Bánábásì kan ìgbà tí Jésù kú tán ni wọ́n wá kóra wọn jọ àwọn kan wá ní àwọn ni gbogbo dáadáa má kọ ìyẹn ọ̀kan mùsùlùmí o tọ́wọ́ lọ kàwọn òwe burúkú kan tó máa fi sẹ̀rí ẹ̀sìn Islam ẹ lọ fìdí òdodo múlẹ̀ ẹ ṣe fídíò ẹlòmíì náà ìròrí tí ń bẹ lórí ẹlòmíì ìròrí burúkú ni kò sì láyà kí lè ṣe fídíò ó sì sinmi ẹnu ọmọkùnrin kan máa ń pè mí bí àbúrò ló tẹ̀ bẹ́ẹ̀ jẹ́ sí mi ó máa ń sẹ́ẹ̀dì fọ́ọ̀sì sí mi lórí WhatsApp ó máa wá ṣe dìváàwù fún dóòdù àwọn adẹ̀sìnlú lórílẹ̀‐èdè ilẹ̀ Yorùbá wa ń bí àwọn tí máa tútùkùtù rẹ̀ ti mọ torí tí òjé máa dákọ̀ ọ̀pọ̀lọpọ̀ má pàápàá jùlọ àwọn olórí àwọn ajajá wọ̀nyí ọ̀rọ̀ mi máa gùn lórí ọ̀rọ̀ wọn kì í ṣèṣà sí ọlọ́jà mi wá ogun ó dìgbà tọ́nà tẹnu tí wọ́n bá pẹnu mọ́ lórí ìwíkúwì ká tó sinmi lórí wọn kí n máa wá dákọ̀ tẹ̀léra wọn àwọn wàhálà tí ń ṣe wá pọ̀ báyìí
ení kíní kan bẹ́ẹ̀ ni n tó sa kébùtà náà ló ṣe máa rówó rà n tó sa àwọn tẹ́ ń kọ̀ndẹ́mù pé wọn kì í ṣe mùsùlùmí ọ̀fẹ́ tẹ́yìn gájì sí ojú tàwọn ẹlẹ́bọ lọ tẹ́yìn pé àwọn tẹ́yìn pé wọn kì í ṣe mùsùlùmí yẹn ẹ̀yin tẹ́ ń dẹ́sìn rú ọmọkùnrin máa wá sẹ́ẹ̀dì fọ́ọ̀sì wá ní àwọn àgbàfà àwọn bàbá wa tí wọ́n ń pè yín sí tí wọ́n fẹ́ gbogbo tí wọ́n ń tún ìmọ̀ ni wọ́n fi ń tù ibi ó ní kọ́dà tí àwọn àfa àwọn yìí tí wọ́n bá àwọn ìmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin láyé ni orí wọn jọ mú nǹkan lẹ̀ pẹ̀lú mọ̀mọ́ ìwọ tó ń bá mi sọ̀rọ̀ yìí gan kéwù yìí ọjọ́ ẹni tó ń ṣe dìbáwò fún gan lọ ìwọ yìí gan mo ní gbogbo tó wá wí yìí tí wọn náà tó ń tutukutu mo ní dákun ṣe fídíò lọ́ba ní òun ò lè ṣe fídíò fọ́dúdú kìfáyà ni nígbà táyìn kan ti ń ṣe mọ́ra nígbà tí n tá ń tú òtí ọlọ́run wọ́n sì jáde pẹ̀tọ̀ ìwọ àwa la mọ́ o wọn ò lè ṣe fídíò ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè ṣe fídíò mo ní fáìsì tó ń ṣe yìí ó níbi tó lè rìn dé gbogbo ẹni tó bá ń pọ̀ òun lè ṣe fídíò tó àlẹ́rìí tó yanjú ọ̀ nídìí kan ọmọ ṣépè lẹ́nìkan gbogbo ẹ̀yin ìjọ ajájá tẹ bẹ̀rẹ̀ sí pè mí látàná tẹ bẹ̀rẹ̀ sí ṣépè ẹ̀yin lẹ lè pè mí kọ́ o ìbéèrè mi lọ́wọ́ yín ni wípé ṣé àwọn nàṣàrà kọ́ ni kírísítẹ̀nì ṣé ẹ mọ kéwú ju gọ́gù lọ ni ṣé ẹ lágbọ́yé ju gọ́gù lọ ni àbí ṣédè yín ni lárúbáwá ni ọ̀rọ̀ mi ọmọ tẹ̀síwájú subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik alágbára omi pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yín àgbàlagbà ní ẹ lè kọ́wọ́ aṣọ yín ẹ lè kọ́wọ́ ọmọ aṣọ yín bọ́sọ̀ ibo ni Yorùbá máa ń wí ọ̀rọ̀ mi ọmọ tẹ̀síwájú mò ń bọ̀ lọ́dọ̀ tiyín dáadáa lágbègbè talẹ́ ní èpè yín padà máa wá pè yín sákèsí pé sékọ̀ tán bẹ́ẹ̀ ni ó rí bẹ́ẹ̀ bá jáwọ́. Save Your Soul TV. Ku Anfusakun. Hello there, my name is Shay Tunubu, and I'm here to inform you that the first phase of STEP initiative is kicking off right here in the city of Lagos. I am sure you already know about the STEP project, which is a platform where we discover and fuel young tech startups and entrepreneurs in Nigeria. So are you a tech entrepreneur between the ages of 18 to 40 with innovative ideas you can sell to better Nigerian economy? Then this is your chance to enlist in this project, where you and I can meet in person to get mentorship from me and other seasoned experts in the industry. You also get the opportunity to network and meet established businesses in the tech industry, where you can pitch your ideas and get funding for your business worth 5 million naira. Are you excited? Then join us today by following the link on the screen at www.noelafoundation.org. Together we can build our businesses, we can build your businesses, and improve the Nigerian economy. Looking forward to meeting you. Assalamu alaikum, my Muslim brothers and sisters. If you're looking to purchase Islamic medicine such as black seed oil, black seed honey, or black seed capsules, please contact me. I also sell Islamic attires and perfume. So please contact me on 074 808 39910. That's 074 808 39910. Save Your Soul TV. Ku Anfusakun.